ìbà òtódówà Olódùmarè wọ ní jẹ́bẹ́ kábíyèsí àjàláyé àjàlọ́run ọba tó gbélé ayé kalẹ̀ sórí òfurufú jágádó tó ṣàgbékalẹ̀ ilẹ̀ káàrà ọ̀tọ̀ láàrin gbogbo àwọn ọmọ adúláwọ̀ tá a mọ̀ sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni àwọn ọmọ aládé ń ṣèbà ìbà ilẹ̀ Yorùbá ìbà Ọbàtálá ìbà Odùduwà ìbà àwọn ìsọ̀gbè tá a mọ̀ sí gbárùnmọ̀lẹ̀ ojú kọ̀tún ìbà àwọn igbárùnmọ̀lẹ̀ ojú kòsì ìbà ọ̀tàrẹ́lúgba irúnmọ̀lẹ̀ tá a lu sẹ́rẹ́ fún ìbà aláyé ọlọ́run ìbà ọlọ́run ìgbásẹ̀ ìbà ìgbásẹ̀ arẹrẹ ní mògún orúkọ tá ń pògún lákàáyé gbogbo yìí la ti sáyá tẹ́ ẹ ti gbọ́ tẹ́ ẹ sì ti gbà ẹni ẹbọ ti fín ẹlẹ́tùtù Yorùbá ti gbà wípé òmìnira ilẹ̀ Yorùbá ó ti ṣeé ṣe ó ti fẹsẹ̀ múlẹ̀ torí wípé Yorùbá nation no going back bẹ́ẹ̀ ni ìtọ́ ẹnu mi dàṣẹ nítòní torí pé àṣẹ bọ̀lọ̀bọ̀lọ̀ ní tìgbín kọ́ṣẹ́kọ́ṣẹ́ ní tìlákọ̀ṣẹ́ ohun ẹnu mi dàfọ̀ṣẹ́ torí wípé bí làkọ̀sìmọ̀gbà bá ti kọlà lẹ́yìn dandan ni kó dára ọmọ inú ẹ gbogbo èyí tí mo bá wí lónìí dandan ni kárò rọ̀ mọ́ gbogbo ẹni tó lọ́wọ́ nínú kí Yorùbá nation ó ṣeé ṣe tẹ́ ẹ finúfíndọ̀ dúró gbẹ́ngbẹ́ng wípé àfikìran Yorùbá ó ṣàṣeyọrí lórí gbígba òmìnira ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ rìn lọ́sàn-án àtàárọ̀ kùtù bẹ́ẹ̀ rìn lọ́gẹ̀jọ́ bẹ́ẹ̀ rìn níyálẹ̀ta àtìlẹ́yìn Olódùmarè àtàtìlẹ́yìn àwọn aráàlẹ̀ ilẹ̀ Yorùbá kò ní fi yín sílẹ̀ láéláé ẹ ní bá wọn kígbe gbàmígbàmí ẹ ò ní bá wọn rí jẹ àwọn ìyá mi òṣòro màndìfíà àwọn ọ̀jàǹgbàjàǹgbà lọ́mú ẹyẹ ńlá bì kó ṣọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀ ẹ ò ní bá wọn rí jẹ àwọn ọmọ adarí oorun láéláé àṣẹ wàá bẹ́ẹ̀ ni o àníṣe gbogbo àwọn tó dìgírí dìgbàmú wípé kíran Yorùbá ó bọ́ lóko ẹrú ẹ ò ní bá wọn ṣàìsàn débi ẹ̀mí gbé wà torí wípé pẹ́pẹ́ lowó ń ṣe nílé arọ́ ara pápá là bẹ́ tu òjòjò kan kò ní sowó kó má bá wọn nájà àyíbọ̀kùnrin ẹyẹ lórí ìtẹ́ àìsàn kankan kò ní fi lé yín ṣe bùgbé ọmọ aráyé kò ní bá wọn fẹ́ gbá fún yín lóúnjẹ torí pé bẹ́ẹ̀ léwúrẹ́ ń ké bẹ́ẹ̀ làgùntàn ń fọhùn àní gbogbo àwọn tó fọwọ́sowọ́ tí wọ́n finú konú lórí kíran rere ọmọ Odùduwà lè di múmúṣẹ tí kì í ṣe torí ipò tàbí ṣe árímí tí wọn ò sọ́ra wọn dàparò sábẹ́ ìran Yorùbá gbé kà tó jẹ́ pé ìdúró re ohun ìfẹsẹ̀rinlẹ̀ àti ìdúró gbẹ́ngbẹ́ng Yorùbá nation lẹ́yìn ń fẹ́ ní gbogbo ìgbà ẹ ó roko àlọ́dé ẹ ó máa rọjà lọ́bọ̀ ilé kò ní lé yín síta o ọ̀nà kò ní nà yín láéláé lágbára orírun ilẹ̀ Yorùbá torí wípé àṣẹ iná níná fi ń jógbó o ṣeun alùsẹ́rẹ̀ mi àṣẹ òrùn lóòrùn fi ń gàtà ó dọwọ́ aṣálú ó dọwọ́ àmì ìlú ó dọwọ́ ìgbé àmì ìgboro títì adágbákọ́ adàgbàfọ́jàrà ológìní òru kò ní jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ tọmọtọmọ àṣẹ bẹ́ẹ̀ àfọ̀gbóhùn lórí gbogbo èyí tí mo wí lónìí fún gbogbo ènìyàn tó bá fẹ́ kíran Yorùbá tẹ̀síwájú ó ṣẹkúṣẹ náà ní tìlákọ̀ṣẹ́ o ẹ̀ní dẹni ẹ̀yìn láéláyé ìtọ́ ẹnu mi àṣẹ ṣùgbọ́n ṣá o gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ń dúró gẹ́gẹ́ bí alátakò fúnra Yorùbá tí wọ́n ń gbòkègbodò gbégidí náà gbígba Yorùbá nation ó yá gbóhùn ẹnu mi ṣàṣẹ ìwọ ilẹ̀ ọ̀bàràká máa ká gbogbo wọn dà sọ́run ọ̀bàràká ìbá sọkùnrin ni ló ń ṣàtakò ìran Yorùbá ọ̀bàràká máa ká wọn dà sọ́run ọ̀bàràká ìbá sọmọdé ìbá ṣàgbàlagbà ọba ni tàbí jòyè ló ń ṣàtakò gbígba Yorùbá nation ọ̀bàràká ó yá máa ká wọn dà sọ́run ìbá aṣọ olóṣèlú ìbá ṣe ìran míì tàbẹ́ni tó súnmọ́ràn Yorùbá bíi kásán ọrùn ló ń fojú ṣọ̀rẹ́ tó ń dẹ́yìn sọ̀tá tó ń wípé kíran Yorùbá ó dẹ́ni ẹ̀yìn ọ̀bàràká ó yá máa ká wọn dà sọ́run torí wípé gírílẹ̀ yàlà bẹ́tu bẹ́ẹ̀ ni gírílẹ̀ yàlà gbàgbọ̀nrín kógókógó là bọ́mọ onígògó gbogbo ọ̀tá Yorùbá nation fírí ìbò fírí ẹnikẹ́ni tó bá ń fira ẹ̀ sọ́fà láti dènà òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fírí ìbò fírí bóso lóṣèlú ló ń ṣàtakò òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fírí ìbò fírí ìbá aṣọkùnrin ìbá aṣọbìnrin ìbá aṣọba ìbá aṣèjòyè ló ń ṣàtakò gbígbó òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fírí ìbò fírí àníkọ́ba má ṣèlú ẹ̀ àníkó lóṣèlú má ṣòṣèlú ṣùgbọ́n ọba kọ́ba tàbí jòyè kí jòyè tàbó lóṣèlú kó lóṣèlú tó bá sọ wípé òun fẹ́ máa gbégi dínà ìran Yorùbá wípé òun fẹ́ máa dabarú gbígbó òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fírí ìbò fírí yóò ṣẹ lérí àwọn ọ̀tá ó dilé odi ọmọ Odùduwà èpè kórókórókórókóró ó dorí ọ̀tá òmìnira ilẹ̀ Yorùbá ṣé bẹ́ẹ̀ ti mọ̀ wípé takẹsẹ ní ṣe láwùjọ òwú ti jí mèrè làwọn baba ńlá wa sọ wípé ó ń ṣe láwùjọ ọ̀bọ dandan ní tàbí dán òmìnira ilẹ̀ Yorùbá dandan ní kó tó ràn Yorùbá lọ́wọ́ agbọ́dúdú ẹyẹ má ké ọ̀yá dá mi lóhùn sẹ́rẹ̀ mi dá mi lóhùn.
agbádúdú ẹyẹ mákè ló ní kómìnira ilẹ̀ Yorùbá ó tẹ̀ wọ́n lọ́wọ́ ẹlẹ́ra fún gbágilọ́yà àwọ̀ òkòtè orí ọ̀rán òun ló ní wí fún gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá fẹ́ dàrin bàbá wa Pòfẹ́sọ̀ Akíntóyè bàbá wa Adéníran Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà àti màmá wa Onítìrí àti gbogbo àwọn tó ń sòkè sódò wípé kíran Yorùbá ó bọ́ lóko ẹrú gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ dàrin wọn rú ẹlẹ́ra fún ni kó máa rá wọn níyè tọmọtọmọ o àníṣe gbogbo ìsun àbíwálẹ̀ tó fẹ́ máa gbégi dínà ọmọ Yorùbá òkòtè orí ọ̀rán kó máa. Wọ́n massive global kórè wọ̀lú o. Torí lóye. Ẹ̀talẹ̀ pẹ̀lú fọkànbalẹ̀. Torí lóye. Ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. Torí lóye. Torí lóye ọmọọba. Torí lóye. Ọmọ sim global concept ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán nípa ká bá ní ralẹ̀ tàbí talẹ̀ tàbí ká bá ní kọ́lé tàbí ralé. Ǹjẹ́ ọmọ sim global concept tí mò ń ṣe nìyẹn. Èyí tẹ́ ẹ bá wá fẹ́ ralẹ̀ bóyá 1 plot 2 plot 3 plot tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ ẹ bá tiẹ̀ wá ń wá ilẹ̀ tó tóbi bíi 1 acre tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tí ẹ̀ ń wá ilẹ̀ tí ẹ lè kọ́ hòtẹ́ẹ̀lì sí ilé ìwé ìgbàlódé ilé ìwòsàn aládàáni tàbí ilé iṣẹ́ ńláńlá. Ẹ má dààmú jìnnà ẹ tètè tara ṣàṣà máa bọ̀ ní Omosim Global Concept. Ilé iṣẹ́ tiwa fini lọ́kàn balẹ̀ bí ẹ bá ti ń ralẹ̀ lọ́dọ̀ tiwa kí ìwé ilẹ̀ yín sì máa pé pérépéré pẹ̀lú survey backup. Atakànmọ́lẹ̀ sí nọ́mbà 16 Pacific Lane Shagari Village nílùú Àkúrẹ́ tàbí kí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07039848569 tàbí 07046092484 lẹ́ẹ̀kan sí 07039848569 tàbí 07046092484 Omosim Global Concept ra ilé ralẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Ẹkúdéré àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ Yorùbá Great TV gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ Lúkà Great TV mo kí gbogbo yín gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ ọmọ Lúkà káàkiri àgbáyé mo gbé fún gbogbo yín ọmọdé ni àgbà ni ọkùnrin ni obìnrin ni mo gbé fún gbogbo yín gbogbo ẹ̀yin fans mi ní Canada l'Amẹ́ríkà ní South America mo sọ̀rọ̀ Brazil Cuba Barbados gbogbo yín mo kí tó fi wọ Europe láti Dublin tó fi wọ London tó fi wọ Manchester tó fi wọ Liverpool tó fi wọ Italy tó fi wọ Germany tó fi dé gbogbo àwọn European countries tó fi lọ sí Asia dé Japan dé Russia dé Afghanistan bí tó ti pọ̀ Moluka dé China Taiwan Tokyo gbogbo ẹ̀ pàpàtà gbogbo yìí ni mo kí àwọn tèmi ní India mo kí àwọn tèmi ní Australia mo kí gbogbo yín mo wá padà sí Africa continent mo kí gbogbo ẹ̀yin fans mi ẹ̀yin tèmi tẹ́ máa ń pè mí gbogbo ìgbà tẹ́ máa ń wo Ọmọlúkà ní South Africa mo kí gbogbo yín àwọn kan bá mi sọ̀rọ̀ láti Namibia mo kí yín o ẹ̀yin ti Rwanda Kenya gbogbo yín pápátá ni mo kí gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá tẹ́ ń wò mí ní North Africa láti Egypt ni o tó fi wọ Libya tó fi wọ Tunisia tó fi wọ Angola gbogbo yín ni mo kí Algeria gbogbo yín pápátá ni kí ọlọlọjẹ ìkọ padà sí Western Africa gbogbo yín ni mo kí
mi ò lólódì ẹnìkọ̀ọ̀kan. Mo sọ eléyìí mo fẹ́ kẹ́ ẹ ṣí etí yín kẹ́ ẹ tún gbọ́ ni o. Mo tún gbé tuntun délé ni o. Ẹ wá bá mi pín ẹ ṣe kí ni o. Ẹ pín ẹ ṣí ẹ. Ìgbọràn wọn ló sàn jẹbọ rírú lọ. Ẹ kúkú mọ̀ mí tẹ́lẹ̀ mi ì bínú. Mi kì í bínú ọmọ àgbàlẹ̀ mi. Ṣùgbọ́n Yorùbá pọ̀ ó lọ́mọ àlè ló ń rínú tí ò kì í bí ọmọ àlè náà dẹ̀ ń bẹ̀ tí ò kì í gbọ́. Èmi rínú mo fẹ́ bí ò gbọ́dọ̀ jẹ́ páwọn kan ti bẹ̀ wá abẹ́gbẹ́ bẹ̀ ṣùgbọ́n mo kọ́kọ́ ti rínú báyìí mo fẹ́ bí. Ẹ ṣí program ẹ bá mi méjì ọ̀pá ẹ pín program yìí kó dé gbogbo ibi tó dé. Ìkìlọ̀ ńlá la mú wá fún gbogbo ẹ̀yin ìkà ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin èṣù lẹ́yìn ìbejì, gbogbo ẹ̀yin ọlọ̀tẹ̀, gbogbo ẹ̀yin ọ̀bàyéjẹ́, gbogbo ẹ̀yin tẹ́ kórìíra ọmọ Yorùbá tí ẹ̀jẹ̀ yín tó jẹ́ pé ibi ló ń ṣàn nínú ara yín bí tó ń pè ní ẹ̀jẹ̀. Ẹ̀yin ni mo mú advice wá fún. Ẹni bá létí nínú yín ni kó gbọ́. Ìmù màmá yín tó jẹ́ màmá yín Dúpẹ́, gbogbo yín pápátá lẹ máa fi ti gbọ́ àyà ń bálákùlù ọ̀rọ̀ lẹ́nu. Ẹ wojú mi dáadáa. Èmi jẹ́ nìkan tó gbàgbọ́ nínú peace. I believe in peace. Ṣùgbọ́n ó dàbẹ́ ni pé peace tá à ń pariwo ẹ ti wá fi peace yẹn ti wá fi class was if we were cowards. Èmi ò ń ṣọ̀lẹ o, kì í ṣojo o. Akílè mi gbogbo ọ̀nà tí mo ti jáde ilé akíní ẹ lọ béèrè. Ìdílé bàbá mi ìdílé jagunjagun ni. Òmìrán ni wá nílé bàbá tó bí mi lọ́mọ. Akíkanjú ènìyàn ni wá tó jẹ́ pé ní ìdúró ẹnìkan a máa dẹ́rù bá ènìyàn láì tí ì yọ àdá láì tí ì yọ idà láì tí ì fi dà jagun. Ìdúró nínú ilé wa nìkan máa bá ènìyàn lẹ́rù. Ẹ lọ wádìí. Wọ́n ní ológun aga, ológun tó ga, ológun tó tún ga. Ẹ gbọ́ ni àwọn ọmọ arógun má ṣojo. Tẹ́ bá kúrò nídìílé bàbá mi lọ sí ìdílé ìyá tó bí mi lọ́mọ. Ibẹ̀ náà ti ń kì wọ́n lórí kì ọmọ ògìdán ògún mọ́ garararara ayarantẹ bí olóko. Ìdílé méjèèjì tí mo ti jáde, ìdílé akíní, ìdílé tí wọn ti ṣojo ni ẹ lè rí ojo níbẹ̀ bó ti wù kó mọ. Táwa bá sólò tá a mélò tẹ́ ẹ̀ ń bú wa tá à ń kí yín tá à ń kí yín tá à ń yẹ yín sí à ń ṣe nítorí pé ọmọ Yorùbá ojúlówó làwa. Méjèèjì làwa kó dání. Lọ́wọ́ ọ̀tún wa ọmọlúwàbí la gbé dání síbẹ̀ òun la dẹ̀ fi bá yín ṣe lódì kejì ẹ̀. Ìyẹn náà tún máa ń bẹ́ẹ̀ ó ti yé yín o. Agbọ́mọlúwàbí yẹn á lò níbi tó bá ti yẹ ká lò bí tí ò bá ti yẹ ká lọ ọmọlúwàbí á lòdì kejì ẹ̀ fún yín. Dídákẹ́ tá a dẹ̀ dákẹ́ sùúrù tá a bá yín ṣe ẹ ti fi sọ wá ní dìdìrì ẹ sọ wá di ojó ẹ sọ wá dẹni tí ò mọ tó ń ṣe ẹ wá tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ kí ẹ gbọ́ lábala ibi tá a dé yìí ó ti dójú ẹ o. Mo ti sọ fún yín tipẹ́ inú ilé láti máa bẹ̀rẹ̀ ìjà yìí. Olóyè Sunday ọmọdé yẹn mọ́ inú ilé láti máa bẹ̀rẹ̀ ìjà yìí o. Gbogbo ẹ̀yin ìkà tẹ pera yín lọ́mọ Yorùbá orí yín láti máa bẹ̀rẹ̀. Mo dẹ̀ ti sọ mo tún sọ àwọn alálẹ̀ ló máa ja ìjà yìí àwọn ọba máa jà á èmi ti rí o ti pẹ́. Mi ò ẹ lọ wo àwọn program tí mo ṣe ní 2020 ẹ lọ wo mo ti sọ fún mo ní tí mo rí tọ́lọ́run fi hàn èmi àwọn ọba máa ja ìjà yìí wọ́n á dẹ̀ ṣẹ́gun. Ìjà yìí inú ilé ni ọba máa bá ọba jà àwa fúnra wa máa bá ara wa jà a máa kọjú ìjà síra wa ẹni tó bá yẹ ká gé orí ẹ̀ sọnù á gé dànù mi fún àǹfààní ilẹ̀ Yorùbá ẹni bá fẹ́ kú ló máa kú ẹni bá fẹ́ kú á kú. I am not preaching violence ṣùgbọ́n mò ń sọ reality fún yín ẹ jẹ́ ká sọ òtítọ́ síbi tó òtítọ́ bá wà. Gbogbo ẹ̀yin tẹ wá kóra yín jọ tẹ sọra yín di ṣáàkì ọba ẹja Ọlọ́run máa bu ìfọ́jú lu gbogbo yín ni. Tẹ́ ẹ dìde ogun nítorí ìran ọmọ Yorùbá ìmí nínú yín tiẹ̀ láyà olórí láyà ó jáde ó sọ pé kò sí kan tó ń jẹ́ Yorùbá nation
fake ni ìwà olè ni wọ́n fi ń jalè ni wọ́n fi ń ṣe gbá ni gbogbo ẹ̀yin tẹ́ sọ irú ẹ̀ jáde lẹ́nu ẹnu yín máa kán ni ẹnu yín á kán títí lọ́jọ́ alẹ́ yín ní ẹ̀mí jèrè lórí ọmọ àdàbí mo tún sọ ni tó bá jẹ́ pé bí ara ti ń ní mẹ̀kúnnù lọ́wọ́lọ́wọ́ lórí ilẹ̀ tá a wà yìí ilẹ̀ tọ́lọ́run jogún fún ẹ tó fún wa ní ọ̀rá ilẹ̀ tó fún wa ní ohun rere inú ẹ̀ tó tún fún wa lọ́pọ̀lọpọ̀ pé ọpọlọ tẹ́lẹ̀ fi ṣeré tí ìyá dẹ̀ jẹ wá lórí ẹ̀ a lè gbìn a lè ká a lè jẹ a lè rìn bó ṣe wù wá lórí ilẹ̀ yìí ẹ̀yin wá kóra jọ ẹ wá sọ ìsọkúsọ lẹ́nu gbogbo yín yẹn lọ́rùn máa gbé ewúro sí lẹ́nu gbogbo yín ẹnu yín máa kán ní wá Fúlọ Àjàkáyé ìyá ẹ tó gbéṣẹ́ náà gẹ́ ò lè sọ̀rọ̀ mọ́ ìdí ni wípé ó ti lo àwọn tó fẹ́ lò ó ti gbá wọn nígbà tó fẹ́ gbá wọn ó ń wá ọ̀nà àti yọra ẹ̀ tí wọn ò fi rírí mọ́ ìwọ wá sọra ẹ di sáàkì ọba ẹja ó sọra ẹ di elépè ìyá elépè máyégún elépè of Yorùbá land continue mo guarantee ẹni pé èpè yẹn bó bá ṣe ń ṣe a máa wá sórí ẹ a máa wá sórí ọmọ tó bí kódà ọkọ tó fẹ́ a máa wá sórí ẹ fún mi Florence Àjàkálẹ̀ àrùn àwọn tó bá pín ilé ní máa sọ̀rọ̀ dáadáa sọ nípa ẹ̀kẹ́ Fúlọ èmi ti study ẹ mo ti ṣe wádìí ẹ I do my findings mo rí i pé o ní dementia 1 number 2 fún mi Florence Àjàkáyé wo fídíò mi dáadáa mo rí i pé ó pẹ́ wọn ló ti ní mental disorder ó ti pẹ́ gidi wọn ò dẹ̀ tọ́jú ẹ wọn ò tọ́jú ẹ kódà wọn ló sá gan ni wọn ló sá ní ibi tó ti gbìyànjú ó sá ò dúró èpè ló máa pa ẹ́ torí wọ fúnra rẹ̀ èpè tó máa jà ẹ́ tó máa ja ọmọ tó bí tó máa ja ọkọ tó fẹ́ èpè yẹn ìwọ fúnra ẹ̀ ti ń ṣe kò wá sí irú èpè tẹ́ ẹ lè ṣe mọ́ Yorùbá máa dúró mi ìran Yorùbá máa gbòmìnira Yorùbá ni mí Yorùbá ni ìran mi Yorùbá ló sọ nínú ẹ̀jẹ̀ mi ohunkóhun tó bá máa dènà ìran ọmọ Yorùbá èèyàn dúró máa kọjú ìjà sí gbọ́ Florence sórí ìwọ Florence olóbòjì tó náà mo ń sọ ọ̀rọ̀ ẹ̀yin èèyàn mi tí bá sọ̀rọ̀ mo mọ tí mò ń sọ ẹ̀yin màámi ẹ má bínú Fúlọdé ń wòye ọ̀rọ̀ ẹ̀yẹ wá ti béèrè awádìí ẹ̀ rìn ìwọ tó jẹ́ pé ata ló yẹ kó o máa tà kiri o tẹ̀ fọ́ sódè tó rí ìbò òyìnbó lọ o wá sọ̀rọ̀ ẹ̀dá nǹkan bí o fẹ́ sọ̀rọ̀ ẹ̀dí sáàkì o fẹ́ sọ̀rọ̀ ẹ̀dá òrìṣà kúnlẹ̀ bọ Fúlọ èmi tí wọ́n tún fi ń yí ẹ kàtígóríkálì pé ẹni tó torí ẹ̀ ń ṣẹ́pè lójoojúmọ́ kò mọ̀ ẹ́ rí kò rí ẹ rí kò gbéṣẹ́ rán ẹ kò ní kó dọ̀là kó má ṣẹ́pè fún ìyá lákùbà bá ẹ. àwọn tó ṣòṣùká tí wọ́n ru onítìrí lánàá àwọn dà lẹ́mìí àwọn Ayọ̀ Brown dà àwọn Fúnkẹ́ Bello àwọn dà àwọn Queen Bee àwọn dà àwọn olórí Kọ́lá Títí àwọn dà àwọn Elise àwọn dà lẹ́mìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ dà mo ti sọ̀rọ̀ onítìrí fún yín ó ti pẹ́ ẹni táwa study ẹni táwa mọ̀ ni that woman will use you tó bá even kó tó lò ẹ́ tó bá study ẹ̀ torí pé eléyìí mà dùgbà intelligent kò ní pẹ́ kí a ló máa já ẹ̀dá àná lòun ò lè lò àwọn ò ní ìdí ẹ̀ tó bá rí pé òun sì lè rí lò amúmọ́ra á lò tó bá ti àṣìwò tó fẹ́ àṣìwò nínú ẹ̀ ó dùn pẹ̀lú ẹ lọ bèrè Ayọ̀ Brown wà Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ àbọ̀bí ló ti padà ó wá sìnkú bàbá ẹ̀ Ayọ̀ Brown ìtìjú ò lè jẹ́ kó pariwo fáyé pé òun wà Nàìjíríà ó mú gan ní ọ̀pọ̀ òru ní gbogbo wọn ní ẹ̀gbọ́ mo ń sọ mo ń tún sọ fún ẹ ipa tí ìwọ kó ìwọ Ayọ̀ Brown tó bá rí fídíò yìí wò iṣẹ́ tó o ṣe níwọ̀n bá kó tó di pé ìwọ fúnra rẹ̀ ojúrú kó o tó korí bọgbọ́n kó o tó kí ojú kan nù sálángá ìwú iṣẹ́ tó o ṣe sọ́nìtìrí ṣe dá sí mẹ́wàá ẹ̀ ni àbúrò ẹ Fúnkẹ́ Bello iṣẹ́ tó ṣe tó bá pín sọ́nà mẹ́wàá ṣé onítìrí ṣe apá kan ẹ̀ ni onítìrí dé gbogbo ìwà bá yín ẹ ṣòṣùká ẹ rù sórí èmi mo ṣàgbé wá bá yín èmi mo introduce ẹ sí ọ̀dọ̀ mi ló gbàdé onítìrí nítorí pé o
tiẹ̀ bá ọ̀dọ̀ mi wọlé tó bà mí ló kọjá tó bà mí lójú jẹ́ dúpẹ́ àwọn alálẹ̀ àdá fún ẹ ìṣẹ̀dá mi àdá fún ẹ àdàbí tó bá jẹ́ pé mo ní inú méjì tí ìbá ṣe ẹnu nínú ló fi tàn mí tó fi wọlé túrú mi tí mo gbé ẹ dọ́dọ̀ gbogbo àwọn tó ń pọ́nlé tó ń pè ní màmá ẹ̀ lẹ́ni tó tún ti gbogbo wọn jẹ àdàbí tí ò bá ṣe bẹ́ẹ̀. ṣọpọnà kò ní kúrò nínú ilé ó máa bá ẹ gbé apá ẹ àpọmọ ẹ. ẹ wá dé ẹlẹ́fẹ́ fa ìrìnàjò Yorùbá nation sẹ́yìn ẹ lè rí fà sẹ́yìn torí iṣẹ́ Ọlọ́run ni. Iṣẹ́ Ọlọ́run ni. This is what Yorùbá òmìnira ẹ wò gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí most especially ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok àti YouTube ẹ gbọ́ mi o àti Facebook ẹ gbọ́ mi pínípíní tá a bá ń pariwo pé Yorùbá fẹ́ bọ́ nínú ìgbèkùn kì í ṣe ìmọ̀ ènìyàn ìmọ̀ Ọlọ́run ni. I can guarantee you this. Nígbà tí Adébísí ṣe ìyá olóyè Sunday Igboho tí mo wọṣọ ẹ̀tọ́ mi ààrẹ àlùmọ̀rúfù wà ń bẹ̀ a kì í sọmọ ìlú kan a pàdé ara wa rí ààrẹ àlùmọ̀rúfù ọba lọ́la Alhaji Nuru Banjo mọ́rárí is from Ogun State ààrẹ àlùmọ̀rúfù is from Ọ̀yọ́ State àlùmọ̀rúfù Ọ̀yọ́ ló ti wá ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹkẹrẹ mọdẹ bàbá mi Nuru Banjo is from Sagam Ogun State ọba lọ́la ìyálájẹ Helen Ọbáfẹ́mi is from Kogi State UK ló ń gbé Aja Queen is from Ogun State UK ló ń gbé títí Tóyìn Ọláoyè is from Ọ̀yọ́ State ọmọ Ìbàdàn mẹsì ọgbọ̀n ní Olúyọ̀lé ìmọ̀ bàbá ńlákù bàbá wọn rí Ọláyọmí Kóìkí ọmọ Ìjẹ̀bú ni ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn àgbọ̀ra rí. Nígbà tá a pàdé níbi ṣíṣe olóyè àdìmọ́lá inú wa dùn bá a pàdé pẹ̀lú ayọ̀ àtàlàfíà inú mi dùn mo fò mọ́ Alhaji Nuru mo yọ̀ mọ́ ààrẹ dì mọ́ mi Ọ̀túnba Gani Alágbàlá ìmọ̀lé wọn rí ìmọ̀nà wọn rí ìyá mi Ṣọlá kò gbọdọ̀ kú ọmọ Yewa ní lóògùn state àmọ́ra àdérí ṣùgbọ́n torí pé Ọlọ́run ní inú dídùn ó nífẹ̀ẹ́ sí ìrìn àjò òmìnira ọmọ Yorùbá ìrìn àjò yìí torí pé Ọlọ́run nínú dídùn sí ó jẹ́ kí gbogbo wa pàdé tá a bá pàdé ara wa inú wa ń dùn síra ni Ọlọ́run mọ ọ̀nà tó gbà that is enough to tell you pé Ọlọ́run ìwọ fúnra ẹ Ayọ̀ Brown àti àbúrò ẹ Bello olórí kò lọ títí gbogbo yín pátápátá tí mò ń dárúkọ ṣebí tinútinú tayọ̀tayọ̀ lẹ fi ń pè mí Ayọ̀ Brown bàbá ẹ tó kù ṣèbó rán mi lọ lé ẹ èbí mo lọ lé bàbá ẹ ìlú ẹ nílàrè ṣe bá mọ́ra inú wá dùn Ọlọ́run fi ìfẹ́ sáàrin wa ni kí ló dé tẹ́ gba èṣù láàyè láàrin yín kí ló dé tẹ́ sọra yín ní sáàkì ọba ẹja kí ló dé tẹ́ sọra yín lòdì sàkúlẹ̀ bọ̀ tẹ́ fẹ́ dá ìrìn àjò Yorùbá nation òun tẹ́ ìbànújẹ́ láàyè bàbá ẹ kú sí i tó bá jẹ́ pé o ò balẹ̀ jẹ́ o ò dalẹ̀ rú àwa wòyí la máa wà níwájú tá máa bá ẹ ṣe ìdánilójú wa pé tẹ́ ẹ bá balẹ̀ jẹ́ tẹ́ ẹ dalẹ̀ rú Sunday ọba Adéyẹmọ á wà níbi tó o ti ń ṣòkú bàbá ẹ ó dá mi lójú bí ọ̀sẹ̀ ni toró súnmọ́ lóye síbẹ̀ pẹ̀lú bó ṣe súnmọ́ tó ó dalẹ̀ ẹ̀ mi gbogbo yín lẹ̀ ń pariwo pé kò sí nǹkan tí Sunday jẹ́ olè ní apàyàn ní igbá ní àwo ní ìṣẹ̀dá ọmọkùnrin á dá fún gbogbo yín àdàbí tí ò bá tó lè ló ṣe fọ́mọ Yorùbá níbi náà ti ń pa gbogbo yín tẹ́ ń pa bàbá yín tẹ́ ń pa àbúrò yín tẹ́ ń kidnap yín tẹ́ ń tí yín gbé lọ báwí láìwí wà lóò lé anybody síbí bàbá ẹ wà ń bí ó ti kú sẹ́yìn o sì lẹ́bí sí Nàìjíríà gbogbo ojú pátápátá àti bó ṣe ru bó ṣe ru onítìrí ẹ sórí ìwà àtàbúrò ẹ èrè wo lẹ rí mú bá kí lè rè tó mú bọ̀ ń bẹ̀ ṣe bọ́ kíkí bọ̀ ẹ lójú ni wọ́n yọ ẹ sọnù nínú gúrúùpù àbùkù olójú yẹn lọ Ayọ̀ Brown ìwà àtàbúrò ẹ àbùkù olójú yẹn lọ Ọlọ́run fúnra rẹ̀ ló fi àbùkù kan yìí ẹ sì mọ sẹ̀sẹ̀ lọ ní ayáfílẹ̀ bá ronú yín bìwàdà àjàkáyé ìgbà tí wọ́n ń ṣiṣẹ́ tí wàá ní Ọmọlúkà lọ bí báyìí tí màá gbéra tí màá lọ
tí wàá bá wọn sọ̀rọ̀. Mo rántí ọjọ́ tí mo lọ sáàfin kan nílé kábíyèsí. Mo pè ẹ́, ó bá àwọn olóyè sọ̀rọ̀, inú wọn dùn, ayọ̀ wọn kún. Ó tún fún wọn lówó, oníkan gbà. Gbogbo effort yẹn ó wá fúnra ara ẹ̀, ó mọ̀lé tó o tún ká. Àánú ṣe mí fún yín. Ó sàn kẹ́ ronú yín pé padà sí gbọ́nà òtítọ́ àtòdodo. Àjàkáyé, ta ló mẹni tó jẹ́ àjàkáyé nígbà tí wọ́n ń ṣiṣẹ́? Àjàkáyé jẹ́ wá dé, ó wá sọ̀rọ̀ ẹ̀dọ́ba. Ó dé ó kápá sókè, ó sọ̀rọ̀ ẹ̀dá kan ní ìmọ̀ ẹ lọ́wọ́. Àánú ṣe mí fún yín. Àjàkáyé yẹn rèé o, tó fún yín lọ́rọ̀ tó sọ oríṣiríṣi fún yín. Kún ibi bàbá sọ pé àwọn tó jáde tó fi taratara ṣiṣẹ́, kò sí ẹni tó ti nínú gbogbo ẹ̀yin lẹ́jọ́ obìnrin. Bàbá sọ pé ìjọ jáde ó náwó. Kún ibi nìkan ná more than 10 to 15 million naira sórí pé wọ́n fẹ́ ṣoko káwọn èèyàn jẹun nìkan. Bó tẹ̀ jẹ́ pé àwọn kan jẹ ojú ẹ̀ pẹ̀lú gbogbo wàhálà tí Kún ibi ṣe bí bó ṣe fi oṣù ká tó ru onítìrí sórí rèé. Kí ló onítìrí ṣe fún wọn? Jẹ ojú Kún ibi ni. Inú mi dùn, Kún ibi ti padà. Òun kan ti padà, ó ti rò títọ́. Gbogbo ẹ̀yẹ èèyàn mi máa bu Kún ibi mọ́. Àdúrà táwa ń gbà ní pé k'Ọlọ́run la ojú gbogbo wọn pátápátá kán rí òtítọ́. A kì í ṣọ̀tá ẹnikẹ́ni. Sunday ò bínú sẹ́nikẹ́ni, kò bẹ́nikẹ́ni jà, kò bá tìjà wá. Ìfẹ́ lọmọlọ́mọ ń pariwo. Onítìrí tó pariwo gbogbo yín yẹn jẹ́ bá láròjinlẹ̀ ẹ̀gbọ́n tí Sunday sọ fún. Sunday Igboho sọ fún Onítìrí categorically ni pé wá màmá tó o bá ti lè bá bàbá Akíntóyè ṣe ẹ̀yàn ọ̀dà mi jẹ́jẹ́. Torí pé kí ni bàbá Akíntóyè ni bàbá ti wá. Àwọn náà pè wá, àwọn náà bẹ̀rẹ̀ ìrìn àjò, àwọn náà darí ẹ̀. Kò dẹ̀ ṣẹ̀ mí. How do you expect me kí wá lọ máa bá bàbá Akíntóyè jà lẹ́ni tí ò ṣẹ̀ mí, tó dúró fún mi, tó dúró tì mí, torí tèmi ó gbéra wá jòkó sí Kútọ́nù. Ẹ wá ní kí n kẹ̀yìn sí bàbá yìí, mi ò lè ṣe ń tèmi o. Ẹ fi program iṣẹ́. Ọmọdé yẹn mọ́ stood for peace. Àlàáfíà ló bá dúró. Mo súnmọ́ mo mọ̀ ọ́n. Ẹ̀yin dé, ẹ wá sọra yín dá nǹkan mi, ẹlẹ́fẹ́ dá ìrìnàjò yìí. Ẹ ti ń bá lọ, àkúkú bá yín fà á bá yín jà. Ṣùgbọ́n Sunday Igboho tún ti padà dé, ẹlẹ́fẹ́ gbọ́wọ́kọ́wọ́. Gbogbo ọwọ́ tẹ́ ẹlẹ́fẹ́ gbogbo ẹ̀ ló ti ń tó wa lọ́wọ́. Florence àti wo àti fídíò tó ṣe, o máa ṣòfò dànù ní owó ojú mi dáadáa. Wojú mi dáadáa, olóbò ti jóná. Olóòórùn, olóbò tútù. Jẹ́ kí n sọ reality fún ẹ, wọ́n máa iṣẹ́ kásáká náà fi máa di ẹ wá láti Amẹ́ríkà tó wà ní. Florence, èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Ṣáká náà máa kó ẹ sí wálé láti Amẹ́ríkà yẹn. Mo ń sọ ní pẹ̀lú àṣẹ, torọ́ máa láṣẹ ni mí. Wà á dí láàárọ̀, wà á ṣẹ́pẹ̀ fún Akíntóyè, wà á ṣẹ́pẹ̀ fún lọ́sàn-án, wà á pe Sunday lórúkọ, wà á ṣẹ́pẹ̀ fún. Jáde síta kó o sọ ẹ̀ṣẹ̀ táwọn ọmọkùnrin yẹn ṣe ẹ́. Oní Sunday gbá ẹ. Florence bí mo dẹ̀ ṣe ń wù ẹ yẹn. Bó o ṣe ń gbọ́ mi, tó o bá ti bú jáde kó o sọ bóyá Sunday bá fẹ́ kọ́bọ̀ lọ́wọ́ ẹ rí, ó ní jèrè àwọn ọmọ tó bí láyé. Wàhálà yín, ìdààmú yín, ó wà lára tó pa ìyá yìí. Abíamọ tòótọ́ yìí, wàhálà yín, ìdààmú yín, ó wà lára tó pa. Bí o ṣe jẹ́ kí màmá yìí dúró kó tó ń jẹ ọmọ ẹ̀, ìwọ fúnra ara ẹ̀ Àjàkáyé ò ní tó ń jẹ ọmọ ẹ̀. Ikú òjijì ló máa kú, ó máa sọ́kú ni. Àyàfi tó bá jáde kó sọ o pé ọjọ́ báyìí Sunday gbowó lọ́wọ́ mi o. Tó o bá ti jáde kó sọ, ò ní jèrè ọmọ. Florence, mo sọ bẹ́ẹ̀ fún ẹni with confidence. Tó bá bí alákú bàbá ẹ̀dá jáde kó wá ṣẹ́pẹ̀. Wọ́n bá bí jáde kó fèsì ní Ọmọlúkà ni mo jẹ́. Mo rí ẹ tó send message ẹlẹ́mọ̀lẹ́kà bàbá yín bẹ́ẹ̀ pọ́n lérè, máa pọ́n lé dọ́ba ni. Torí mi ò kì í ṣe àfibíṣó lóore. Ẹni tó more mi ní, mo dẹ̀ láròjinlẹ̀. Ọlọ́run bù mí lọ́gbọ́n, bù mí lọ́pọlọ, mo dẹ̀ lò ó. Mo dẹ̀ rí i pé Sunday Igboho olóore ọmọ Yorùbá ni, aláàánú ọmọ Yorùbá ni. So therefore, I don't have any reason láti bá Sunday jà. Kò sórúkọ tó ò pé Sunday, olólè ni, olápàyàn ni. So dẹ̀ rí mò ń sọ fún ẹ báyìí. Florence, tí Sunday ò bá tí ìjálè ẹ̀ dọ́dọ̀ ẹ, tí ò pààyàn dọ́dọ̀ ẹ, tí ò dẹ̀ gbá ẹ, tí ò bá kọ́bọ̀ lọ́wọ́ ẹ rí, tó o bá ti jáde sọ bóyá ṣe kíní kankan wọ̀nyí sí ẹ, o gbọ́ o dẹ̀ sọ, tó o bá jáde sọ, o máa sọ́kù ni. Àtọ́nítìrí náà gbogbo yín ẹ máa sọ́kù ni bí omi ìṣọ̀wọ́.
onítìrí ṣe ó fẹ́ tan Sunday wọ Nàìjíríà ẹni kó máa bọ̀ kó gbẹ́sẹ̀ kan sí Benin Republic kó gbẹ́sẹ̀ kan sí Nàìjíríà ẹ̀rí pé ponú ẹ̀yin apọ̀dà gbogbo ẹ̀yin ìka ènìyàn ẹ̀yin aláìmèrò aláìmọ́ mẹ́rin yín ni o. ẹ bá rò pé torí pé Sunday dé ni mo ṣe ń sọ̀rọ̀ kò ní bẹ́ẹ̀ ọmọ akílẹ̀ mi mo dẹ̀ kórìíra kéèyàn wà kẹ́ máa fojú olóore gbogbo ọmọkùnrin yóò ṣẹ̀yìn ẹni tí ò bá yín jà tẹ́ bá jà ọjọ́ tó ti ṣẹ́pẹ̀ fún báyìí kò jáde síta kó rí ti ẹrù màámi sọlá kò gbọdọ̀ kú ó tún jáde ó tún bá ẹ sọ̀rọ̀ ó bẹ̀ ẹ́ ó tún pàrọwà sí ẹ síbẹ̀ ṣe ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ológbowó ẹ ó náwó ẹ tó o bá ti jáde kó sọ owó ẹ tó náwó ò ní jèrè wá ṣòfò dànù níbi omi ṣànwọ́ kí lẹ̀ ń wá ẹni tẹ́ ń létí ò rí yín ti yín rò ẹni tẹ́ ń lépa tí ò tiẹ̀ mọ̀ bóyá ẹ wà láyé ntọ́mọlọ́mọ pariwo ní pé Yorùbá sáà gbọdọ̀ bọ́ Yorùbá gbọdọ̀ bọ́ Yorùbá gbọdọ̀ bọ́ lóko ẹrú ìran Yorùbá gbọdọ̀ bòmìnira ariwo tọ́mọlọ́mọ ń pa nìyẹn síbẹ̀ gbogbo kí kílẹ̀ tún fẹ́ kó ṣe kílẹ̀ tún wá abẹ Florence oní Sunday pariwo wọn Nàìjíríà tó o bá ti mú ibi tí Sunday ti sọ pé wọn Nàìjíríà wá ó máa ṣòfò dànù níbi omi ẹ̀fọ́ àfi tó o bá mú jáde já màámi olórí kò lọ títí mo bá yín yọ̀ o torí pé Ọlọ́run sí yín létí màámi Oníkòyí mo bá yín yọ̀ o torí pé Ọlọ́run tètè sí yín lójú bàbá Aládétòun mo bá yín yọ̀ ẹ̀yin wọ̀nyí lẹ wo onítìrí sórí gangan Ọlọ́run sí ojú yín ẹ rí òtítọ́ ẹ rí òdodo ẹ padà mo bá yín ẹ má jẹ́ kójú tì yín ìjà tẹ́ ẹ gbé dání tẹ́ ẹ ń jà ìjà àrọ́mọdọ́mọ yín ni ọ̀nà tẹ́ ẹ gbà tẹ́lẹ̀ lọ́nà tó jẹ́ lóńgbò ọ̀nà tí ò tọ́ ni Ọlọ́run dẹ̀ sí yín lọ́kàn ó sí yín níyì ó sí yín lójú ẹ ti wá padà ẹ ti rí òtítọ́ ẹ má jẹ́ kójú tì yín láti padà sọ́nà tó tọ́ yẹn ẹ padà sí the right way kò sẹ́ni tó béèrè owó lọ́wọ́ yín nobody asking you for your money ìdá béèrè níbi ẹ jẹ́ kí ìmọ̀ wa kó ṣọ̀kan kájọjọ sọ̀rọ̀ kájọjọ fóun ṣọ̀kan kájọjọ ṣe ká lè rí Yorùbá nation gbà tí mo bá gbé ohùn mi síta olórí kò lọ títí tí wọn náà gbé ohùn ẹ síta tí Queen Bee gbé ohùn ẹ síta mo garanti yín ni pé kò sí gbogbo ayé lágbọ́ wa tẹ́mi nìkan bá ń sọ̀rọ̀ kò lè dàbí pé kí èèyàn mẹ́rin márùn-ún bí kò tún darapọ̀ mọ́ mi kájọ kí gbèdè sẹ́ńtì ẹ̀rí pé gbogbo ayé lágbọ́ mo bá yín yọ̀ olórí kò lọ títí Ọlọ́run ti ṣí yín níyè mo congratulate you, you are welcome ẹ má jẹ́ kójú tì yín ẹ padà ìparun ikú ló wà lọ́dọ̀ onítìrí tẹ́rí yẹn kò sí kankan bẹ́ẹ̀ ẹ má jẹ́ kójú kó tì yín Ayọ̀ Brown ó bà nǹkan jẹ́ kọjá àfẹnusọ ṣùgbọ́n síbẹ̀ ìrìn àjò tó wà nílẹ̀ yìí kò lè ṣe kírú ẹ̀ má wáyé mo ti sọ láti ìgbà kan rí sẹ́yìn pé there is going to be an obstacles a lot of challenges trials kòtò àti gegele gbogbo ẹ̀ ló máa wà lọ́nà ara àwọn kòtò àti gegele tá a máa pàdé lọ́nà òun lẹ́yìn wọ̀nyí tẹ́ ẹ bá tọ́lọ́run bá sí yín létí tẹ́yìn fúnra yín rí ẹ padà gbogbo ilé ìtẹ́yìn sí kò lè pè yín or else ẹ jẹ pírígìdì èpè ẹ ti sọ pé jèbó forúkọ mi wẹ́lọ̀ ó gbórúkọ mi lọ bá babaláwo oníkan pa mí dànù gbogbo ẹ̀ làṣírí ẹ̀ tú sọ́wọ́ mi màmá kò sí babaláwo ikú mi wà lọ́wọ́ Olódùmarè bí babaláwo bá gbógun tó pa mí kì í ṣe babaláwo yẹn lórí mi pa Ọlọ́run sọ pé àkókò mi tó ni Ọlọ́run kọ́ ni pé Ọmọlúkà àkókò ẹ ti tó babaláwo yẹn kọ́ ló pa mí bọ̀tẹ́yìn bá máa sọ ẹni yes babaláwo yẹn iṣẹ́ ẹ jẹ́ iṣẹ́ ẹ ò jẹ́ Ọlọ́run sọ pé àkókò mi tó ni mọ̀rọ́là bẹ́ẹ̀ pẹ́gbẹ̀rún ẹnu báyìí lẹ́sẹ̀ pé kúrò ojú ọ̀nà ẹ̀ máa ń mú lásán ni iṣẹ́ tó lé èmi Ọmọlúkà yìí èmi ọmọ òkòròkòrò ológun sáà ti pa kiri lọ́tẹ̀ mẹ́wàá yín ò tó bẹ́ẹ̀ mẹ́rìnlélọ́gọ́rin yín ò tó bẹ́ẹ̀ ẹ máa sá yóò máa padà sórí ọmọ yín níjọ́ tẹ́ bá ti jòkó tẹ́ pé bìrìkòtò nítorí èmi Ọmọlúkà ọmọ ayága igi òdégbèrè níjọ́ tẹ́ bá ti jòkó tẹ́ pé bìrìkòtò lórí mi ọjọ́ yẹn ọmọ yín lẹ máa fi bẹ̀rẹ̀
And over me now. God will bless you. Oh, Yeti Queen. Bless you. Yeti Queen ara àwọn tèmi bí. Ìgbà gbogbo ni mo study yẹn tí ó dẹ̀ máa ń sọ pé òun ò dúró síbí, òun ò dúró síbí. Ìtò òun dúró sí fún ni. Òmìnira Yorùbá. Wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀. Ní dandan kẹ́ máa bọ̀. Ṣùgbọ́n mo ń sọ fún yín ni pé ọ̀nà òtítọ́ rèé. Kódà Yẹ́tì tá à ń sọ yìí. Àwa mú ipa tó kó ó padà bọ̀ sọ́nà òtítọ́ yìí. Bí bàbá kí ló Yorùbá kẹ̀rí Yorùbá nation yẹn gbà. Tí Ìgbòho ò ní gbà. Níwọ̀n ìgbà tó sì dúró sórí ẹ̀. Tó sì ń pariwo ẹ̀. Tó dẹ̀ ń ṣiṣẹ́ towards it. We will support them. My mommy, Yeti Queen. I know for sure that you love peace and you love honesty. Those people, wọn ò kì í ṣe ìkà, wọn ò dẹ̀ kì í ṣe ẹni bí fún ìran ọmọ Yorùbá. Wọ́n dúró pọ̀ títọ́. They may not perfect, they are not perfect. Nobody is perfect. Ọlọ́run nìkan Ọlọ́run pípé. Níwọ̀n ìgbà tó bá ń sọ jáde lẹ́nu wípé Yorùbá gbọ́dọ̀ dúró. Wọ́n sọ lójú ọba, wọ́n sọ lójú ìjòyè, wọ́n sọ lójú ara ayé, wọ́n sọ lójú ara ọ̀run pé Yorùbá gbọ́dọ̀ dúró. Màámi Yẹ́tì, á dúró tí wọ́n ní. Ibi tó bá bàdé àwọn tó bá kù tó tún bọ̀, wọ́n á tún gbà bí irú yín wọ̀nyí bí irú àwa, á tún tẹ́wọ́ gbà á. Bọ̀wọ́ bá wọ Ọlọ́run nínú àánú ẹ̀. Lójú ayé wọn, á gba Yorùbá nation tí ò sí ń tayé. Lójú ayé mi Ọmọlúkà. Mo ti sọ, mo ti bọ́ lọ́run sọ, Ọlọ́run dẹ̀ ti fàṣẹ sí i. We will take it. Lójú ayé wa la máa gbà á. Kò ní sí ẹ̀yìn wa. Wọ́n láwọn tó bá jàjà òmìnira ò kì í dúró gbà á. Èmi á dúró. Mi ìmọ̀ tí ẹ́ mi ìmọ̀ tẹ́lẹ̀ mi ní tèmi Ọmọlúkà. Ọmọ ayaga ìdí ọmọ ayaranjẹ bí olóko. Èmi o lójú ayé mi màá gba Yorùbá nation ẹ̀wọ̀n àgbà lójú mi. Màá náwó Yorùbá nation owó wa tá a fẹ́ máa ná. Màá fi dá nǹkan rere ṣe. Màá dá bísínẹ̀sì sílẹ̀. Àwọn òyìnbó láti Amẹ́ríkà, láti Canada, láti UK, wọ́n á wá ṣiṣẹ́ nínú ilé iṣẹ́ tèmi. Mi ò ní gba ọmọ Yorùbá láyè kó lọ sọ́hùn lọ ṣiṣẹ́. Àwọn láwa ṣiṣẹ́ lọ kọ́mpìnì mi. Àṣà ọ̀run bù bó dẹ̀ ṣe máa rí nìyẹn. Ìwọ náà lè sọ bẹ́ẹ̀ síra ẹ àpèmọ́ra. There is power in your tongue. Ìdí tí mo ṣe ń sọ fún yín ní gbogbo ìgbà nìyẹn pé pray for Yorùbá nation pé ìbùkún ni fórílẹ̀-èdè Yorùbá. Torí tá a bá gbà tán ìbùkún ni a bẹ̀rẹ̀ sí ní ńlá bàbà. Àwa máa flow. Àwa kọjá àfẹnusọ. Ní ilé ayé tá a wà yìí, kò sí ẹni tó pé ní iwájú Ọlọ́run. Oníkálukú ń tiraka, oníkálukú ń gbìyànjú ni. We solicit for peace. Àgbẹ̀ apariwo. Màmá yín fárígádélẹ̀. Onítìrí dúpẹ́ ọmọ onítìrí ò ní jèrè lórí àwọn ọmọ tó bí. Bó o ṣe fi orógùn tó ro Yorùbá nation tó dàrú, Ọlọ́run á da ilé àtọ̀nà àdàrú èmi ló sọ bẹ́ẹ̀. Àjàbí tí o bá ti pò wá dàrú. Wàá parọ́ fáwọn èèyàn oní blueprint. Àwọn ṣùgbọ́n dìdì ní dírọ́bó àpọ̀dà òpònú aláìbẹ̀rù aláìmọ́ra. Àwọn náà dẹ̀ ń tẹ̀lé ẹ and they claim they are educated. They cannot ask you. Bàbá Akínlóyè ò sọ fún yín pé òun ní blueprint kankan. Kò sọ fún yín pé òun ní lẹ́tà kan dání. Kò sọ fún yín pé òun lẹ́nìtìrì. In tó lè sọ gẹ́gẹ́ bí àgbà náà ló sọ fún yín pé a máa gba orílẹ̀-èdè wa láìpẹ́. Ẹjọ́ ọ̀rọ̀ burúkú wo ló wà nínú ẹ̀? Ẹ̀yin kan ló promise yín ayé yín bàjẹ́ ẹ̀yin tẹ̀ sọ bẹ́ẹ̀. Màmá yín onítìrí tó promise yín ní Yorùbá yín nation. Màmá yín onítìrí tó ti promise yín ní Yorùbá nation látọdún tó ti pẹ́. Ibo ló wà lẹ́nu Yorùbá yẹn ló ti gbà fún yín. Ẹ jáde kẹ́ sọ fún mi. Wọn ò ná náírà mọ́ ní Yorùbá nation yín. Ọlọ́pàá Nàìjíríà kò wọ Yorùbá nation mọ́. Sójà Nàìjíríà ò sí mímọ́. Kò sí gómìnà Nàìjíríà ń bẹ̀ wọn ò kọ́ ààrá ìṣòkò operation wọn ò kọ́ mọ́ ní ilẹ̀ Yorùbá yín tó ti màmá yín ti gbà fún yín tó ní blueprint kò ní dáa fún gbogbo yín tẹ́ pariwo onítìrí yìí tẹ́ pariwo adélé yín kò ní dáa fẹ́yìn àtàdélé. Àti ẹranko tí òun sọmọ Yorùbá tó lóun black goat ewúrẹ́ dúdú wojú mi mo ṣàlẹ́ jẹ́ báwọn ààrẹ wá Nàìjíríà jọ kíra yọ̀ ọ́ra. Ìwọ náà gbìyànjú kó wọ Nàìjíríà tó o bá ti ní ṣòfò dànù bí omi ẹ̀fọ́ ìlú mo sọ bẹ́ẹ̀ fún wọ Nàìjíríà àti fúlọ́ ìwọ ò tẹ̀lé wá ní tiẹ̀ wọn ò bí ẹ ṣe bí màmá yín Ayọ̀ Brown àtàbúrò ẹ̀ bàbá ẹ̀ kú kò lè sọ fáyé pé bàbá òun kú ó yọra yọ wọlé bàbá ẹ̀ agbọ́pọ́n tó ti fẹ́ padà lọ Yeti Queen my mommy I salute you. Òtítọ́ ló dúró fún, òtítọ́ ló dẹ̀ máa lékè. We will go in the right way. Let us give that support to whoever
tó bá lead in the right way, and we will do it. Look, Ayọ̀ Wálé kò lè Ayọ̀ Brown kò lè sọ fún anybody pé òun wà Nàìjíríà ó yọ wá kò dẹ̀ máa bá wa gbọ́ etí ọba nílé etí ọba lóko. Mo ń sọ fún yín ni, this is a woman tí n bá ń bá ìyàwó mi sùn tí mò ń lá ìyàwó mi lọ́wọ́lọ́wọ́ tí mò ń fa tí mò ń kó fún Táyọ̀ Brown bá gbé fóònù tó pè mí máa dìde ó wà láyé ó wà láyé ẹni kó dì náà yẹn fi rọ́ọ̀mù pa. Ayọ̀ Brown arán mi níṣẹ́ lọ́dọ̀ọ́jọ́ òru máa jẹ out of love ìgbàjọjọ́ ọmọ Yorùbá mi ò sọ ọmọ state yẹ àmọ́ra rí Yorùbá nation la fi pàdé ẹnìkan dẹ̀ tó ń gbogbo ìrìnàjò yẹn ó dàrú àṣẹyìnwáṣẹ ìbọn ó jẹ ojú gbogbo yín sí ẹ jẹ́ padà sí òtítọ́ ẹ padà sótítọ́. Sunday ò sọ fún yín pé òun wá bẹ́nikẹ́ni jà kò bá yín jà. Sunday ò dẹ̀ sọ pé òun pé kò sọ pé áńgẹ́lì lòun áńgẹ́lì Ọlọ́run nìkan lọ́lọ́run dá ní pípé. Kò sọ fún yín pé áńgẹ́lì lòun. Oníkálukú ló ní bọ̀ títí ẹ̀. Ẹ padà ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká gba orílẹ̀-èdè tó tọ́. Níbi tí èèyàn méjì mẹ́ta bá ti ń kígbe ohun ò ní gòkè tóbi tí èèyàn mẹ́wàá tàbí ogún bá ti ń kígbe. Ẹ padà ẹ jẹ́ ká jọ fohùn yẹn tọ̀kan ká jọ kígbe pé orílẹ̀-èdè wa la fẹ́. Ẹ yé gbógun ti Sunday mọ́ kò sí nǹkan tọ́mọ yẹn ṣe fún yín kò ṣẹ̀yìn olóore ọmọ Yorùbá ni. For the fact pé Sunday jáde ó dẹ̀ pariwo ó kígbe Yorùbá nation òmìnira Yorùbá la fẹ́ ní gbogbo ilẹ̀ Yorùbá. Ìstéètì tá à rí wọ̀ nìkan ní Èkó la fẹ́ wọ̀ tọrọ dogun tó di wàhálà. For the fact pọ́mọ yẹn jáde kó pariwo ẹgbóṣùbà fún ẹ̀yin ọmọ Yorùbá. Sunday ló jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé ibì kan jẹ́ Yorùbá tó fẹ́ dúró tó fẹ́ gbòmìnira òun ló jẹ́ ká mọ̀ pé kankan jẹ́ Yorùbá nation. Ọmọlọ́mọ ò sọ fún yín pé òun pé kò sọ pé òun jáńgẹ́lì. Ó ní mo fẹ́ káyé sọ náà nípa tèmi pé mo ṣe wọ̀n tí mo lè ṣe. Ní tí Sunday sọ nìyẹn. Ẹ̀yin náà jáde ẹ jẹ́ ká mọ̀ gbogbo èèyàn ní Sunday kó mọ́ra bẹ́lẹ̀ ìbádé you are welcome Victor Ude you are welcome. Ọmọ yẹn ò ta ẹnikẹ́ni nù. Mo rẹ́ni tó ń ṣẹ̀pè fún Sunday á ṣẹ̀pè fún láàárọ̀ á ṣẹ̀ fún lọ́sàn. Òkú ìyá Sunday tó ṣe ó wá bẹ̀ ó dọ̀bálẹ̀ ó kí Sunday Igboho Sunday ní ìgbà welcome ó gbà mọ́ra ó kí brọ́dà mi láti là á jà fún. That is legacy of a good leadership. A legacy of a good leadership. Tó bá ṣe lòmíì ni aniláìláì kò lè dé ṣàkárì mi no ẹ má jọ jẹ́ ọ̀dọ̀ mi. Lẹ́ni tó ṣẹ̀pẹ̀ fún Sunday tó ń kú tó ṣe gbogbo ó wá síbi ṣíṣe ìyá Sunday kò Sunday ò fún invitation o àwọn ọba tó wá gan mélòó lọ́ba tán invitation fún. Ká má wá sọ pé ẹni tí ò tiẹ̀ ń ṣọba tí ò ń ṣèjòyè tí ò ń ṣe anything láàrin ìlú bloody talker ó wá bẹ̀ ọmọdé yẹn mọ́ gbá mọ́ra lu awẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká jọ ṣe pa á tó máa sọ fún ẹgbẹ́ Ọmọlúkà yẹn mọ́ bá wọn já fi wọ́n lẹ̀ tí wọ́n bá ń bọ̀ ẹ jẹ́ kán wá ká jọ ṣe ilé dá sí ọmọdé yẹn mọ́ mo gbà fún ẹ nígbà wa mílíọ̀nù Ọmọlúkà ilé dá sí ẹ̀yìn náà ní ẹ lọ wo fídíò tí mo kọ́bà tó sọ ní àárọ̀ kùtùkùtù ọjọ́ pátí ẹ lọ wo fídíò tó ọmọdé yẹn mọ́ ṣe ó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó bu sẹ́kún ni ó fọwọ́ bojú tá a mú ojú ẹ̀ ní ó ní wọ́n sọ pé ẹ̀ tó mọ̀ pé ẹ̀ lè kàn ní that is quality of a good leadership. Òun mọ̀ pé ẹ dúró tì mí mo dẹ̀ rí pé ẹ dúró ó ní mo gbé fún yín mo gbà fún gbogbo yín kí la tún sọ kí la gbọ́n. Àgbéjà ìwé yìí kan wá kóra yín bẹ̀rẹ̀ sí ní tẹ ọmọlọ́mọ lórúkọ ẹ̀ bú ẹ̀ sákẹ́. Ẹni nǹkan tí mo torí ẹ̀ wá pa yín ni pé níbi tọ́rọ̀ dé dúró yìí tẹ́ bá wẹnu lẹ̀ wẹnu ọkọ́ àwọn Fúlàní ti ń pariwo pé àwọn fẹ́ ká pín. Àwọn Ìgbò ó kọjá ti wà lẹ́nu ẹ̀. Àwọn Yorùbá náà dẹ̀ pariwo pé a fẹ́ pín tàwa ló fẹ́ sọ̀rọ̀. Débi tí gbogbo wa fi máa jókòó tàbí máa sọ pé ó tó àsìkò ẹ jẹ́ ká pín. Nígbà tí gbogbo ẹ̀yin tẹ́ jọmọ Yorùbá tẹ́ jẹ́ igi gangan tẹ́ yẹ kó sọ̀rọ̀ jáde tí gbogbo yín tẹ́ bá pín ó léwu. Fúlàní ò pín o ìmọ̀ wọn bó ṣe rí rèé wọ́n fi mọ̀ ṣọ̀kan Fúlàní wọn ò dẹ̀ yẹ̀ Fúlàní wọn ò yẹ̀
ẹ̀yin ní kẹ́ jẹ́ kí ìmọ̀ tiwa náà sọ ẹyẹ bínú orí ẹyẹ bára yín jà. Ààrẹ Ọ̀nà Kakanfò ẹgbẹ́ gbogbo àwọn ọmọ yín tó jáde tó ń sọ̀sọ̀kúsọ ẹ bá wọn wí o. Àwọn ayélujára lẹ́rọ wọn sẹ́ẹ̀ mi ò tí ì gbàgbọ́ bẹ́ẹ̀ mi ò dẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀. Ọjọ́ tá a bá find out tá a discover pé lóòótọ́ ẹ̀yin lẹ́rọ wọn ààrẹ máa jẹ ojú ní o. Máa jẹ ojú ní ààrẹ. I have been defending you for many times. Ìdí ni wípé mo fẹ́ kàlàáfíà jọba. Most of àwọn tó ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ bíi tèmi ni ò ní integrity, and that is the belief tí mo ní. They don't have integrity. They are not this forward, well disciplined. Ẹlòmíì sọ̀rọ̀ kó ṣáà lè sọ̀rọ̀ ni. Ẹlòmíì sọ̀rọ̀ kó ṣáà lè wó ni. Possibility wà kó jẹ́ kó parọ́ mọ́ yín ní ààrẹ. Èmi ń sọ mò ń tún sọ ààrẹ tá a bá pọ́n dàtàrí kò tọ́ á jẹ ojú ní kò sí tẹ́fẹ́ ṣe. Wọn ò ní ṣe ju eléyìí kan ti ṣe kán gbé gbètúgbètú síta kán máa ṣẹ́ pé èpè òdẹ kì í fi àìṣẹ́ jà. Níbi tí ọ̀rọ̀ Yorùbá dé dúró lé ní àwọn alálẹ̀ kan ti take control. Wọ́n ń jà lọ́wọ́ àwọn gangan ni wọ́n rà bàbá kiri àwọn tó ní ilẹ̀ Yorùbá tọ́lọ́run ṣẹ̀dá ẹ̀mí lọ́wọ́. Wọ́n rà bàbá kiri ilẹ̀ Yorùbá. Tó bá jẹ́ lóòótọ́ ẹ mọ̀ nípa gbogbo àwọn tó ń jáde tí wọ́n ń sọ̀sọ́kúsọ tí wọ́n láwọn ń ṣépè tí wọ́n ń gbé gbètúgbètú ẹ pa etí wọn táwọn bá ti ṣọ́ra èpè wọn orí wọn ló ń bọ̀ àtẹni tó rán wọn jẹ́. Ìmọ̀ ní kẹ́ ẹ jẹ́ ká fi ṣọ̀kan. Wọ́n dẹ̀ sọ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tó bá jẹ́ pé ṣe lẹ́kàn mọ́mọ́ ń sọ gbogbo wọ̀nyẹn jáde ẹ má dá wàhálà alẹ̀ láàrin olóyè àti ààrẹ ẹ fi wọ́n lẹ̀. Oníkálukú ló wà láyé ara ẹ̀ tó jọ ń jà á. Mo dẹ̀ ti sọ táàrẹ bá mọ̀ nípa ẹ̀dá ní Adams Ààrẹ Ọ̀nà Kakanfò tó bá jẹ́ lóòótọ́ la find out pé ẹ̀yin lẹ̀ ń gbéṣẹ́ ẹran wọn á jẹ ojú yìí kò sí tẹ́fẹ́ ṣe bàbá. Èèyàn ò kì í kú lẹ́ẹ̀mejì yẹn tọ́lọ́ bá fẹ̀mí wa lé yín lọ́wọ́ ni it's only once when you say that is the end. Bẹ́ẹ̀ gbé òkú yẹn kẹ́ ẹ sún níná kò mọ̀ bẹ́ẹ̀ jù sómi kò mọ̀ bẹ́ẹ̀ gbé fún kìnìún pé kó jẹ́ kò mọ̀ bẹ́ẹ̀ jù sójú àrùn pé kẹ́yẹ jẹ́ kò mọ̀ tó bá ti ṣe wùn ẹ̀ ó parí. So èmi o àná lè fi ẹ̀dẹ̀ tó gbogbo wa náà la máa kú la máa lọ bó bá ti ṣe wùn ẹ̀ ó parí náà nù. Ààrẹ ẹ pè wọ́n kẹ́ ẹ fà wọ́n létí o. I am only giving this respect because bàbá mi lè jẹ́ látàkókò. Ṣùgbọ́n àkókò nìkan kọ́ ní ilẹ̀ Yorùbá ìjà tẹ́mi ń jà ìjà ilẹ̀ Yorùbá ni. And more than some, you deserve my respect, and that is why I am respecting you. Ẹ pè wọ́n kẹ́ wọ́n nu wọn. Kán má tẹ ọká ní ìlú mọ́lẹ̀. Kán má tẹ ọká ní ìlú mọ́lẹ̀. Àbùjọ wọn bó ti tó àti bó ti yẹ ni. Àárín yàn. Bàbá gbé pètùpètù àwa náà ní babaláwo sílé. A ní wòlíì, aláfàá. Àwọn náà jáde. Àjọṣe fúnra ní o, ààrẹ. Ẹ fà wọ́n létí o tó bá jẹ́ lóòótọ́ ẹ mọ̀ sí. Ẹ tètè lọ kọ́wọ́ mọ́ ẹ kì í bọ́ sọ ẹ kì í bọ́lẹ̀. Inú ọmọ Yorùbá ò dùn sí yín gbogbo Yorùbá ló pariwo pẹ́yìn lẹ̀ rán wọn níṣẹ́. Inú ọmọ Yorùbá ò dùn. Ààrẹ ìgbọràn sàn jù ẹ̀bọ̀ ó sàn kẹ́ tètè lọ wá àtúnṣe kẹ́ wá peace. Sunday ò bá yín dùn gangan o. Kò bá yín dùn ipò. Kò sọ fún òun fẹ́ wá di ààrẹ. Kò sọ fún òun wó kìkì o. Kò dẹ̀ sọ fún òun wá nǹkankan o. Ìtọ́mọlọ́mọ lóun wá ní pé Yorùbá gbọ́dọ̀ bọ́ nínú ìgbèkùn. Ẹ síwájú ẹ pé àbúrò mi máa bọ̀ jẹ́ kájọ rìn nìyí. Kẹ́ ẹ síwájú kó tẹ̀lé yín. Ó ti sọ lóun máa tẹ̀lé yín o. Ẹ̀yin àgbààgbà kẹ́ ẹ pariwo pé lóògùn jáde kó wá bá mi jà. Kò Sunday lóun ò ráyè ìjà pẹ̀lú ẹnikẹ́ni òun ò bá tìjà wá. Ọ̀rọ̀ ọmọ Yorùbá ló jẹ́ òun lógún. Ẹ jáde gbógun tẹ ní ẹgbẹ́ síwájú tẹ ní kí Sunday tẹ̀lé yín. Kẹ́ ẹ jọ lọ lé Fúlàní kúrò ní gbogbo igbó wa. Ká lè ṣókó kébi má pa wá mọ́ nílẹ̀ Yorùbá. Me, I am a man of peace and I love justice. Mi kì í fi sọ̀tún mi. Tí Sunday bá ṣe ní tí ó kù díẹ̀, mo fi ayérayé búra fún yín. Màá sọ fún pé bàbá ó kù díẹ̀. Bí mi bá lè sọ fún bí ó ṣe, màá sọ bí ẹ. Mo máa nà tí mo fi mú. Tí bá rí pọ̀rọ̀ yìí mi ò ní lè sọ fún ẹ bèrè lọ́wọ́ Sunday Igboho fún ẹ. Ó wà láyé, ó wà láyé. Màá sáré ṣe fídíò, màá ṣe audio recording. Torí tí bá pè dàrẹ́ tó lè má fẹ́ gbọ́. Màá ṣe recording, màá jù sí. Bàbá ẹgbà ẹgbọ́ á dẹ̀ gbọ́ afúnilésì. Bí ilé ayé ṣe rí nìyẹn.
ayé ò lé lọ́dọ̀ Sunday ọmọ Adéyẹmọ, ayé ò lé lọ́dọ̀ àwa wọ̀nyí. Àmú lẹ́rọ̀ ni ẹ̀yin lẹ mú kó le kókókókókó. Yorùbá nation ìdánwò wa ni a fẹ́ gbà á dẹ̀ máa gbà á. Kódà bí Nàìjíríà padà dá àmọ́ dá dúró àìṣe kan. Mo ń sọ fún yín ni àwọn tó ń pẹ́ Nàìjíríà will be great, Nàìjíríà máa dá bí Nàìjíríà dá kọ́mọ̀ rírú ẹ̀rí a máa gba òmìnira Yorùbá máa dá dúró. Yorùbá is a country, is a nation before Nigeria. A ju Nigeria lọ. A máa dá dúró. Kí Nigeria dá kọ́mọ̀ rírú ẹ̀rí a dá dúró níjà. Ìmọ̀lẹ̀ adúláwọ̀ la pè wá o. Kò sí nítẹ́nikẹ́ni lè fi stop ẹ̀. So gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró sí di ìbàjẹ́, tẹ́ ẹ dúró sí di ọ̀tẹ̀, ẹ lọ jáwọ́ kẹ́ padà sọ́nà òtítọ́, tàbí káwọn alálẹ̀ kọjú ìjà sí àwọn tó nílẹ̀ Yorùbá kọjú ìjà sí nǹkan kọjú ìjà sí ní ìfi sàsọdọ̀ ẹ̀yin tẹ́ ẹ wò mí, mo fi Ọlọ́run búra fún yín. Sunday ò bẹ́nikẹ́ni jà, ẹlẹ́ran ara ní gbogbo wa o, ṣùgbọ́n Sunday tèmi mọ̀ tí mo súnmọ́ ìtọ́mọlọ́mọ tó bìlíìfù ni pé let us be together, kájọ já ìjà yìí ká ṣẹ́gun. Báwo la ṣe máa wà ní ilẹ̀ Yorùbá tọ́lọ́run jogún ilẹ̀ fún ilẹ̀ ọlọ́ràá náà nílé ṣoko torí pé ẹ̀rù Fúlàní ń bà wá lórí ilẹ̀ wa. The same Fúlàní yẹn lórí ká má kó oúnjẹ wá fún fún nǹkan wá mú gbogbo ebi pọmọdé ebi pàgbà ebi pọkùnrin ó pọbìnrin. Báwo lè bí òṣèlú nípa yín, báwo ni ìyàn òṣèlú níta yín? Oko ẹ̀ lè ṣe oúnjẹ ẹ̀ rírà ìwọ̀nba tá ń súnmọ́ òkú tó ń kó wá ọ̀wọ́n gógó ni. Ìyàwó mi lọ, mo fún ìyàwó mi ní 5,000 pé kó lọ ṣe bẹ̀. Ó ra tòmátò wóró mẹ́rin, ó rà ní 500 naira. Ó ra rodo wóró márùn-ún ní 200 naira. Mo dúró tì bí eléyìí ni pé kó máa rà. Nígbà tó sọ fún mi pé ìgbàwọ́n kìíní kan mo ní rọ́ ló pàjáde ó kàn tọ́gbọ́n fẹ́ gbowó ni mo wá dúró tí ó rà lójú mi. Rodo márùn-ún wọ́n kó mẹ́rin, wọ́n wá mú ẹyọ kan lé lórí. Èló lélẹ̀ wọ́n ní 200. Rodo ata. Alhamdulillah, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Sanisa já. Rodo. Ọjọ́ wo la fẹ́ ṣe ìyẹn dà? Adéyẹmọ ò bẹ́nikẹ́ni jà. Ẹ̀bẹ̀ ló ń bẹ gbogbo yín. Ẹ jẹ́ ká fi ìfẹ́ ká fi rin ìrìnàjò yìí ká sì gbòmìnira. Sunday sọ títí dé lẹ́bù fún mi ìdún ipò. Mi ò sọ pé mo fẹ́ jẹ chairman, mi ní mo fẹ́ ṣe rẹ́pù, mi ní mo fẹ́ ṣe gọ́vnà, débi tí mo ti fẹ́ sọ pé mo fẹ́ ṣe pírẹ́sídẹ́ǹtì. Kí ni mò ń wá kiri? Ọlọ́run ti kẹ́ mi. Ìtọ́mọdé yẹn máa ń sọ nìyẹn. Kò sí nǹkan tó lè. Kí lẹ wá ń dìtẹ̀ fún, kí lẹ ń bàjà fún, kí lẹ gbógun tì fún. Gbogbo àkáǹtì ẹ̀dọ̀ froze. Síbẹ̀ Ọlọ́run gbà lódìdí ó ṣòkú. Ó sì kú ìyá ẹ̀. Ẹni tí ò gbége, mo rẹ́ni tó sọ pé Ọmọlúkà, this is $200 bá mi fún aláyé o, má sọ pé ó kéré o, bá mi bẹ̀ pé kó má sọ pé ó kéré kó ṣàmọ́ lè díẹ̀. $200 ó fún mi oníkì bá òun fún. Àná aláàánú yìí ó ní bó ṣe ìnáwó tán ló mọ bó ti máa ní ìjòwó pé nísì tóun ò ṣe fún kán tó ṣòkú nìyẹn. $200 wọ́n bá máa ṣe sí Nàìjíríà money, that's about 300,000 naira. Adẹ̀ fún. Kò tọrọ lọ́wọ́ anybody. Ẹni tó fún lọ́wọ́ òun títí dọ̀là báwo lóyè ò mọ́rí. Kò rí kò tí ẹ̀gbọ́n kò móríṣẹ ẹ̀dá tó jẹ́. Ìkànnì àwọn olólùfẹ́ yóò ní kí n fún yín o. Ó tán. Inú ẹ̀ dẹ̀ dùn pé yes, mi ò béèrè ó fún mi. Ó gbàdúrà fún ọkọ ẹ̀ súre. Nítorí pé ẹ̀dẹ̀ ṣe gbogbo wọ̀nyí kẹ́ wá fẹ́ torí yẹn kẹ́dẹ̀ máa kọ́ ọmọ ọlọ́mọ mọ́gi. Ó gbà yín ó lù yín ní jìbìtì. Ṣó tọrọ owó lọ́wọ́ yín ní àbó gbé fóònù ó pe fóònù ẹ̀ pé ẹ̀ ló fún wa lówó. Abala ìpè ti kọjá mi fẹ́ padà sí ìdí ètò náà. If not, bá sì fún àjàkáyé lépè sí. Ó ti sáàbò èpè o, ó sì máa gbé èpè sì máa pa, ó má ṣe pè mọ́sẹ́.
ọmọlọ́mọ àlàáfíà ló ń béèrè fún o mo dẹ̀ tún sọ fún yín ẹ jẹ́ ká fìfẹ́ ẹ jẹ́ ká fi rìnrìn àjò yìí Sunday ò bá yín jà gbogbo ẹ̀yin tẹ́ bínú lọ ẹ padà ẹ̀wọ̀n sọ yẹ kó níbẹ̀ nígbà tó dé àwọn kan bẹ̀rẹ̀ sí ní bá bàbá Èkìtì jà Sunday Igboho fúnra rẹ̀ ló sọ fún bàbá Èkìtì pé bàbá Èkìtì sọ fún sọ yẹ kó níbẹ̀ pé mo sọ pé màá pè wọlé sórí ètò ẹ̀ ó kọ́ káàbọ̀ Ọlọ́run ló ṣí tẹ́tì sùtẹ́ ṣé ẹ rántí pé sọ yẹ kó níbẹ̀ ló kọ́kọ́ pe Sunday Igboho lórúkọ òun ló kọ́kọ́ pè ní Sunday Kútọ́nu Sunday Igboho torí pé ó pè òun lórúkọ kó sọ òun lórúkọ tó wù ó jẹ́ tí ìyá ò pé òun kò torí yẹn kó sọ pé òun ò bá sọ yẹ kó níbẹ̀ sọ̀rọ̀ ó tún kí sọ yẹ kó níbẹ̀ ó dúpẹ́ ó ló kàmọ́ ọmọ ọ̀dọ̀ rere ó sápolọ ni nísìnyí iyì ẹ ti ṣí o ti rí ìrẹ o ti rí òtítọ́ you are welcome back ẹ jọ kí lẹ tún wá ọ̀nà wo lẹ tún fẹ́ kó fi hàn fún yín pé òun fẹ́ràn àlàáfíà jù yẹn lọ kí lẹ tún wá gbogbo yín pátá tójú yín ti là ẹ ti kúrò lọ́dọ̀ onítìrí tójú yín là ẹ má wulẹ̀ já pátá ẹ má tìjú ẹ má fi tìjú káwọn ẹ padà ọmọdé yẹn mọ̀ sọ pé kẹ́ ẹ bá pé padà yìí kò ní kẹ́ ẹ mú kọ́bọ̀ wá fún kódà kò ní gbà á ẹ̀yin ni kẹ́ ẹ padà iná béèrè lọ́dọ̀ yóò dún pé kí ìmọ̀ wá ṣọ̀kan kájọ pariwo wípé orílẹ̀-èdè Yorùbá làwa ń fẹ́ kò sí nǹkan tá a fẹ́ ju orílẹ̀-èdè Yorùbá nígbà báyìí sọ nìyẹn lọ́la mo mú prógrámù kan bọ̀ tó máa ń níná nínú àwọn National Assembly wọ́n náà fẹ́ ṣe constitution tuntun fún wa ní Nàìjíríà wọ́n ní new constitution ẹ gbọ́ mi o new constitution wọ́n ní ká fáwọn ní 24 months that is ọdún méjì káwọn fi ṣe constitution tuntun kò ní dáa fún gbogbo àwọn tó wà ní National Assembly pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá tó wà ń bẹ̀ ẹ ní jèrè orí yóò pé orí yín balẹ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá wa dádì wa àwọn tó sọ fún báwọn fẹ́ ṣe constitution yẹn kì í ṣe Nàìjíríà ò need the constitution wọn we don't need it what we want is total sovereignty of Yorùbá nation of Yorùbá land tẹ bá wá lẹ need the constitution tuntun bàbá wa Bọ́lá Ahmed Tinubu kì í ṣe àwọn legislators yẹn ló máa ṣe announce constitutional conference gbogbo equality àbí báwo ni kì í ṣe equality àbí equity kó wáyé not is not Fúlàní is Fúlàní bó jẹ́ èèyàn méjì lẹ fẹ́ mú wá láti north láti Fúlàní ẹ mú wá bó jẹ́ èèyàn méjì ní Yorùbá fẹ́ mú sílẹ̀ èèyàn méjì tí wọ́n bá mú sílẹ̀ ní north èèyàn méjì yẹn lá jáde láti ilẹ̀ Yorùbá èèyàn méjì yẹn lá jáde láti ilẹ̀ Ìgbò this time around kì í ṣe pé kéèyàn mẹ́wàá jáde láti ilẹ̀ Haúsá kéèyàn méjì péré jáde nílẹ̀ Yorùbá kéèyàn méjì péré jáde nílẹ̀ Ìgbò kéèyàn méjì péré jáde nílẹ̀ Sànsà láyé àfẹ́rú ẹ̀ ẹ̀yà mẹ́ta ló ní Nàìjíríà ẹ̀yà tó ń kó asọ́dún ní Haúsá Yorùbá Ìgbò ẹ̀yà mẹ́ta tó ní Nàìjíríà nìyẹn tẹ́ ẹ bá fẹ́ constitution tuntun ẹ jẹ́ kẹ́yà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ fún wọn ní equality equity àbí báwo lẹ ṣe fẹ́ pé òyìnbó bẹ̀ yẹn ò yé mi ẹ jẹ́ kó ní wọ́n jẹ́ èèyàn méjì méjì làwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn fẹ́ mú wa ẹ jẹ́ kó mú wa lójú òkú kájọ sọ pé bá a ṣe fẹ́ rèé this is what we want eléyìí táwọn yẹn sọ pé àwọn fẹ́ ṣe yẹn irọ́ ló jẹ́ bẹ́ẹ̀ àfẹ́ tẹ́ bá díẹ̀ back on it we will continue our agitation pé Yorùbá nation làwọn fẹ́ so mo ń bọ̀ lórí ẹ̀ lọ́la màá wá tú yẹbẹyẹbẹ lọ́la irọ́ tó wà nídìí ẹ̀ ìdí tá àti fẹ́ mo ń bọ̀ wá tú palẹ̀ fún yín ẹ fẹ́ fọdún méjì ẹ fẹ́ fi ṣe constitution ẹ̀ nípò oríwọ̀n náà pé 2 years ẹ fẹ́ fi ṣe constitution you can see that they are not they don't get their sense e be like say na sansa dey for their head sansa ẹ̀yà mẹ́ta ló ní Nàìjíríà Haúsá Yorùbá Ìgbò equity equality bó jẹ́ méjì méjì ní dédé mẹ́rin mẹ́rin dédé márùn márùn dédé kì í ṣe eléyìí tó jẹ́ pé currently àwọn tó pera wọn ní north they have 19 states Yorùbá nìkan a ní only 6 mẹ́fà péré àwọn dẹ̀ ní 19
the same north, the same Hausa Fulani. Àfẹ́ mo ń bọ̀ lọ́la máa ń yànnà náà fún mi. Paríparí ọ̀rọ̀ mi gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá mo bẹ̀ yín ẹ sí ní ọ̀tẹ̀ ẹ jẹ́ ká fi ìfẹ́ ká fi rìnrìn àjò yìí. Tẹ́ bá ẹ jókòó ẹ rò ó sùn ẹ rí i pé ìgbáyé gbádùn ayọ̀ ìdùnnú ó máa wà nínú tá a bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ọlọ́run ọba ń gbọ́. Á wà bẹ́ẹ̀ pẹ̀lú tọ́lọ́run ṣètò ẹ̀ fún wa nílẹ̀ Yorùbá ìdùnnú àtayọ̀ ìfọ̀kànbalẹ̀ ó máa wà nínú pé kí Yorùbá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ọlọ́run Olódùmarè ń gbọ́. Ẹ̀yin mọ̀ náà ẹ wo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé ẹ lọ sí Amẹ́ríkà ẹ lọ Canada ẹ lọ wo àwọn ọmọ Yorùbá ní medical line ní health sector ní engineering sector accountancy law everything ẹ lọ ẹ̀rọ àwọn ọmọ Yorùbá ló wà ń bẹ̀. Imagine kí Yorùbá dá dúró kí gbogbo wọn ìwálé kan wá lu ọpọlọ wọn yẹn sí orílẹ̀-èdè yìí. Yorùbá will be great but we are going nowhere. Tá a bá dìde ogun tá a dìde ọ̀tẹ̀ síra wa ẹni bá ń gbé ẹ ti lẹ́yìn ẹgbẹ́ ẹ bá gbé kájọ ṣàṣeyọrí ká ṣàṣeyege. Kò sérè nínú pé kẹ́nìkan máa gbé kẹ́yìn kan máa falulẹ̀ kò lérè nínú. Màámi olórí kò lọ títí ẹ̀pọ̀ ọmọ yín ẹ̀pọ̀ ọmọ lúkà mo wà pẹ̀lú yín. Ẹ pè mí màá gbé kọ́ yín ìyá mi lẹ jẹ́. Ìjà ló délẹ̀ tó rí dòwe. Ẹ pè wà fún yín gbọ́n pé níbi lọ tẹ bá lẹ̀ ní ká sọ̀rọ̀ Yorùbá ní ṣe ìrọ̀lẹ́ pa. Bàbá yín wú ọ bàbá yín pò. Olórí kò lọ títí máa bá yín pò. Ẹ̀yin bẹ̀rẹ̀ ìrìnàjò yìí nítorí pé nìkan intimidate yẹn lẹ́ẹ̀ṣẹ̀ mú tó bẹ́ẹ̀. Iṣẹ́ tẹ́ ẹ ṣe tó jẹ́ pé máa parí ẹ̀ tẹ́lẹ̀ máa jèrè ẹ̀. Olórí kò lọ títí. Tẹ́ ẹ bẹ̀rẹ̀ tẹ́ ẹ máa jèrè ẹ̀. Kú ibi iṣẹ́ tó bẹ̀rẹ̀ tó jẹ́ pé o máa jẹ èrè ẹ̀. Ẹnìkan intimidate yẹn lẹ́ẹ̀ṣẹ̀ tó bẹ́ẹ̀. Máa bá yín pò. Tó bá tí mo bá rí ni màá fi bá yín pò. Ẹ̀yin wo kò síbi tẹ́ ẹ lọ. Àjọ máa ṣe Yorùbá ní sọ̀rọ̀ ni. Àtijọ́ ajé èrè ẹ̀ ní. Àjọ máa jẹ èrè ẹ̀ ní. Kò síbi tẹ́ ẹ lọ. Ẹ jẹ́ má jẹ́ ń gbọ́. That will be all for today. Omaluka is my name. Thank you all for your gift, for your help, for everything you've done. God will continue to bless you. And I want to challenge you. When TV, the video, Rara, I know what I'm saying. At the TV, at the video, at the clinic, at the Kanuri, the population one compared to Yoruba, Igbo, at Hausa. Tell her in the Hausa, Igbo, at Hausa, at Yoruba, Hausa, Igbo, in the so I know what I'm saying. I'm not saying there is no other ethnic groups in Nigeria. One wa repete, ṣùgbọ́n Yoruba, Igbo, at Hausa, àwọn ló jẹ́ Nigeria. So, hello, Sempe, I know waiting at the top. That's all. Thank you. God bless. Omaluka is my name. Share this program. Let it read. Ẹ jẹ́ kó rí dáadáa o. Ẹ jẹ́ kó rí o. Ojú òní tì í. Táíwò Ẹ̀dùjọbí. God bless you. Thank you so much. Thank you. Óyá, ẹ máa bá mi kọ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Kọ jáde ní kíákíá máa ń ṣe òpẹ́. Ọlá yẹn máa top gan. Ẹ bá mi mọ tí mo sọ ni. Tomorrow go tough o. Óyá, ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Mi ti rọ́wọ́ yìí. Mélòó lẹ ti kọ tí mi bá rí mẹ́wàá mi ní lọ. Mẹ́wàá tí mẹ́wàá yẹn ọba pé mi ní lọ. Màá máa waste data yìí. Ó bẹ́tà kẹ́kọ̀ọ́ sí ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Ẹyọ̀kan ni mo sì rí o. Mi ní lọ tẹ́ bá kọ́ pé. Yà ó ti wọlé ó di méjì. Ó yá. Èèyàn kan lè kọ méjì náà. Ó ṣáà ti pé ni mo ti rí méjì bẹ́ẹ̀ yẹn. Mo ti rí méjì ó yá. Ó di mẹ́ta mẹ́rin. Ó yá mo ti rí mẹ́rin. Ó yá ẹjọ́ fásitì ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá gbàdúrà orílẹ̀-èdè ìwọ náà ni wà jẹ́. Ìwọ gangan lórílẹ̀-èdè Yorùbá tí wọ́n ń sọ ìwọ ló ní. Ó yá mọ́tò pẹ́.